fún Ọlọ́run ní òkè ọ̀run. A tún fi ọpẹ́ pàtàkì fún Ọlọ́run fún wákàtí mi tí a tún láǹfààní àti ìpàdé yìí. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé ẹnìkọ̀ọ̀kan wa, fún àṣà ìgbàgbọ́ tí a dì mú, tí a sì ń tẹ̀lé Kristi náà. Tí a rí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òdiwọ̀n fún ayé wa. Ìgbà tá a sì rí bí òdiwọ̀n la fi láǹfààní àti máa gbọ́rọ̀ ọ̀rọ̀ bí eléyìí. Ọlọ́run tí a gbàgbọ́ ló bẹ̀ wá wò. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọmọ Ọlọ́run, mo gbàdúrà fún àwọn ènìyàn rẹ yìí lórí ayé wọn. Ó kan àwà bí tí wọ́n ń là kọjá. Ọ̀rọ̀ yìí pé nǹkan àwà tó ṣòro ṣe bí, tó ṣòro ṣe fún mi bí. Ọlọ́run tí òun kò mú òṣòro ṣe fún wọn bí, tó ṣòro ṣe lọ́dọ̀ rẹ. Wọ́n gbé ayé wọn tọ̀ wá. Wo wákàtí ìṣẹ́jú tí wọ́n fi sí láti gbọ́ ọ̀rọ̀ yìí. Olúwa ṣíjú wò wọ́n, bẹ̀ wọ́n wò. Gbogbo agbègbè ayé wọn, jẹ́ kí ó ní ìrírí ìfọwọ́kàn rẹ. Kí nǹkan tó dúró tiri nínú ayé wọn kó tẹ̀síwájú. Agbára òkùnkùn tó sì dìbò wọn, sì dìbò ògo àti ìpinnu rẹ fún wọn, kí ó ṣípò padà. Ògo kó sì jẹ́ orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A tún tẹ̀síwájú lórí àkàrà báàlì. À ń wo àwọn ohun èlò tí a retí tọ́lọ́run lò láti ja ìjà. Ọlọ́run ní ẹ̀yin ò lè dínà mọ́. Bá a bá wo òkun bó ṣe lágbára tó ní, èèyàn influence òkun, wọ́n ń lé òkun sá nígbà míì. Ẹ bá gbọ́ etí ọ̀sà láwọn ìlú kan, ìyẹn ni pé omi alẹ́gbẹ́ ni wọ́n lé tí wọ́n lé, tí wọ́n tì tó ṣàṣì fẹ́ papò. Wọ́n tún bókò tí lágbára tó ní, wọ́n lágbára lórí rẹ̀. Ṣùgbọ́n sẹ́nìkan wà tó lè dí Ọlọ́run lọ́wọ́, tó lè dí Ọlọ́run lọ́nà. Ó sì ń lo gbogbo tó wà tó dá láti fi gbé àwọn ọmọ rẹ̀ níjà, láti fi jà fún àwọn ọmọ rẹ̀. Nítorí náà, ohun gbogbo tó ní pátápátá níkàáwọ́, tó wà níkàáwọ́ Ọlọ́run, ó jẹ́ ohun tí Ọlọ́run ń lò fún ìṣẹ́gun. Ó jẹ́ ohun tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú iṣẹ́ rẹ̀. Tí a bá wo àwọn ohun èlò tí a kà sí wọ̀nyí tí Ọlọ́run lò, ẹ jẹ́ ká wo Bíbélì tí a ń kà, ìwé Onídàájọ́ orí 7 láti ẹsẹ̀ 19. Ó ní, bẹ́ẹ̀ ni Gídíónì àti 100 ọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá sí òpin ibùdó ní ìbẹ̀rẹ̀ ìṣọ́ àárín. Nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yan ìṣọ́ sóde, wọ́n fún ìpè, wọ́n sì fọ́ ìṣá tí ó wà ní ọwọ́ wọn mọ́lẹ̀. Ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà sì fún ìpè, wọ́n sì fọ́ ìṣá wọn, ìyẹn ní kòkò. Wọ́n sì mú àwọn ìtùfù, ìyẹn ní tọ́ọ̀ṣì, ní ọwọ́ òsì wọn, àti ìpè ní ọwọ́ ọ̀tún láti fún. Wọ́n sì kígbe ní ohùn rara pé, idà Olúwa àti ti Gídíónì. Olúkúlùkù ọkùnrin sì dúró ní ipò rẹ̀ yí ibùdó náà ká. Gbogbo ogun náà sì súré, wọ́n sì kígbe, wọ́n sì sá. Àwọn ọkùnrin náà fọn 300 ìpè. Olúwa sì yí idà olúkúlùkù ẹnìkejì rẹ̀ sí àti sí ẹgbẹ́ gbogbo ogun náà, sí ẹgbẹ́ gbogbo náà. Ogun náà sì sá títí dé Beti-Ṣita ní Ṣereṣa, dé agbègbè Abeli Mehola láti Tabati. Àwọn ọkùnrin Israẹli sì kó ara wọn jọ láti Naftali ti dé Aṣeri àti láti Manase. Wọ́n sì lépa àwọn Mídíánì. Yàrá rí pé kí ni a pè é? Kòkò, tọ́ọ̀ṣì àti fèrè. Nígbà tí yẹn bá ń lọ sí ojú ogun bí eléyìí, ó gbé pé tí yẹn bá kó yẹn lọ, ṣé òun ní pé ń lọ ṣeré ni? Ẹ̀wọ̀n kọ̀ọ̀kan bí wọ́n rẹ̀ pé ṣé kí wọ́n yọ ọpọlọ rẹ̀ wo? Ṣé kí pé ó nílò kí wọ́n mú lọ sí ilé tí wọ́n ti ń ṣe, tí wọ́n ti tọ́jú àwọn alárùn ọpọlọ? Wọ́n lọ sógun ìkòkò. Àbí bá wáyé pé nǹkan babaláwo ni tí wọ́n ti kó sẹ́ sínú, tí wọ́n ti ṣètùtù sínú, wọ́n lè pé gbé lọ ojú ogun torí oyin lè jáde nínú rẹ̀. Àwọn àgbà iṣẹ́ babaláwo ni, iṣẹ́ àwọn awo ni. Àgbẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ rárá. Ìkòkò tí ó sì kankan nù rẹ̀, tọ́ọ̀ṣì àti fèrè. Iná ní kí wọ́n fẹ́ fi jagun. Èèyàn 100 tó fẹ́ borí ìjìnlẹ̀ mẹ́ta tó papọ̀ jà. Ẹ rí i pé àwọn ohun èlò tí a kà sí
ìdá kí wọ́n kó ìdá àbí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ogun kí wọ́n dàbí iṣu lórí ilẹ̀ ọ̀ọ́dúnrún èèyàn wọ́n wá pínra wọn sí ẹgbẹ́ mẹ́ta ọgọ́rùn lọ́nà mẹ́ta wọ́n fẹ́ kojú àwọn téèyàn lè káyé wọn wọ́n lágbára o. tó gbogbo àwọn ohun ìjà yìí tí a kà fún wa yìí kì í ṣe ohun ìjà tí ó níláárí tí a lè pè yóò fi ja ogun. bẹ́ẹ̀ náà ni lónìí tí Ọlọ́run ran àwọn èèyàn rẹ̀ sí ojú ogun àwọn nǹkan tó fún wa láti jà kì í ṣe àwọn nǹkan tí tó nítumọ̀ tó jọjú lójú àwọn èèyàn kẹsì ilé ìsìgbà àkọ́kọ́ tó ń lórú àwọn nǹkan bí eléyìí ẹ rántí kẹ́tẹ́kẹ́tẹ́ inú Númérì orí mẹ́tàléní ogún nọ́mbà 23-24 ló jẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ fọ àwọn èèyàn àárí kápárí ẹ̀rẹ̀kẹ́ tí Sámúsìn lò àárí ìyìn àtòrin tí wọ́n fi Jẹ́rúsì kò ká ẹ sáré pé gbogbo mẹ́tọ̀dù Ọlọ́run bí àbáwá ìran yìí bá lè gbà á kò sí ìṣẹ́gun tó lè bọ́ mọ́ wa lọ́wọ́ a ti wà túkànà ti wà nú ara wa wọnú ara jù náà ló jẹ́ pé bọ́lọ̀ ń bá ní ká ṣe léyìí wọ́n ká ṣe léyìí gbogbo ogun kọ́ la lè jà gbogbo ogun kó sì fẹ́ ká jà àwọn ogun bẹ tá a fọgbọ́n jà àwọn ogun bẹ tá a fi tọ́ni jà ìtọ́ni lásán gangan ogun ni láì gbé dà lọ́wọ́ láì gbà wẹ̀ láì gbà bíríbí láì ṣe sóòru ọwọ́ ọ̀tọ́ni lásán ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwẹ̀ ogójì oṣù ogójì ọdún téèyàn máa ń gba ogójì ọdún táwọn ń gbà yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí àìgbọràn ni ọ̀pọ̀ ìpínpà tá a bá ń gbàwẹ̀ èèyàn kan máa ń para rẹ̀ mọ́ ẹ̀rí pé àwọn tí wọ́n máa ń gbàwẹ̀ nísìnyí tí wọ́n gbàwẹ̀ ọgbọ̀n ẹ̀rí kan para wọn mọ́ kò ní sí jákujàku kò ní sí rédèrèdè lọ́lọ́run jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ̀rọ̀pọ̀lọpọ̀ pé àwẹ̀ náà gbogbo ẹ̀ náà kọ́ láwẹ̀ ìtọ́ni lásán gangan tó bá ní o mú owó ìlú rẹ̀ tó kéré yẹn lọ fún alágbe lọ sílé kejì lọ kànlẹ̀kùn wọn fẹ́ni báyìí ìjà ni ohun ìjà ni ìtọ́ni tó bá fún ọ tó bá di ọdún pẹ́pẹ́pẹ́pẹ́ tó nílò ìṣẹ́jú márùn-ún yèmí ìjà ni tó bá di ọdún ìsìn pé lọ sí etí ibodè lọ wàásù ń bẹ ìjà ni tó bá ní ma lò kó lónìí tó bá ọkùnrin kí wọ́n máa ṣáájú kò kalẹ̀ ìjà ni tó bá lọ́nu mọ́ lọ ẹnu sẹ́ lónìí ìjà ni bẹ́ẹ̀ gbà tó bá dàbí pa àlè ṣàwọn nǹkan ìgò ìfẹ́ kí ìjẹ́gun bọ́ máa lọ́wọ́ àdìpé káwẹ̀ lọ́wọ́ àdìpé àwọn ìtọ́ni kéékèèké bó o ní parí ẹṣin tó ti kú kẹ́tẹ́kẹ́ tó ti kú wọ́n mú parí ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ wọ́n dẹ̀ fi lu àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń kú lọ́wọ́ àwọn tó mú dà lọ́wọ́ lọ́wọ́ àwọn tó gbébọn lọ́wọ́ parí ẹ̀rẹ̀kẹ́ ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ kì í tó ṣe ọkọ̀ tẹ̀gbẹ́ bá jù ú bẹ́ẹ̀ bá jù ọkọ̀ lẹ́ẹ̀kan náà nísìnyí ẹ̀kan náà tẹ̀ bá jù ọbọ̀nù ọkọ̀ mélòó náà kò dojú ogun tó fi ja ọ̀pọ̀lọpọ̀ ogun wọ̀nyí nígbà míì àárí okùn tí rírí àbò fi ṣe ìdáǹdè àti ìgbàlà fáwọn amí àárí dágà ọ̀bẹ sọ̀bọ̀lọ̀ tí wọ́n máa ń táwọn ọ̀sán máa ń mú lọ́wọ́ yẹn tí Éhúdù fi jà tó fi gba ra wọn lọ́wọ́ Móábù tó gbogbo òkúta kékeré tí jẹ́ Dáfídì sá létí odò ó jẹ́ eku omúgbò láti bolẹ̀ iṣu àkàrà márùn ẹjáwé méjì lákọ̀ọ́kọ́ ọbọ̀ 5,000 yẹn lẹ́ẹ̀kejì 7,000 yẹn apẹ̀rẹ̀ méjìlá kúmbì kan apẹ̀rẹ̀ méjì kúmbì kan pẹ́ẹ̀gì àti hámà tí wọ́n kàn máa ń ṣiṣẹ́ rà ló pa níjà ilé ló kàn máa ń ṣiṣẹ́ rà oríṣiríṣi tá a tẹ̀lé kà wọ́n tán ìgbà gbèlè sọ fún anúwèé fèsì orí 6 láti ṣe 13 kágbé gbogbo àmọ́ra wọ̀ gbogbo àmọ́ra yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tó nágbé wọ̀nù kí èsì nǹkan tó yẹ pé jẹ́ tá a fojú rí gan nígbà tó ní ká dé apẹ èsì pé ká máa wó apẹ bí àwọn olóde kan ti pa aláṣẹ lórí pẹ̀lú àwọn gbogbo kẹ̀kẹ́ máa dé apẹ àgbà apẹ tó sọkọ yẹn apẹ ìgbàlà bẹ́ẹ̀tì tó ní á dé bàbá àlù máa lọ sójú ogun láì dé bẹ́ẹ̀tì ìgbà kọjá pé òótọ́ òdì lọ́wọ́ bàtà tó ní á mú lọ́wọ́ ká mú ìrè lọ́wọ́ gbogbo àwọn nǹkan ìjẹ́ ohun ìjà tẹ̀mí orúkọ Jésù bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ agbẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ tábà tó lè kábílì tá tó lè wo àwọn nítorí oríṣiríṣi àwọn nǹkan tọ́lọ́run sọ fún wa tí wọ́n fi ń jà àáké iná bẹ́ẹ̀ ìdá náà bẹ́ẹ̀ òkúta náà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ Jésù bẹ́ẹ̀ inú Olúwa bẹ́ẹ̀ ìwé kátìfù bẹ́ẹ̀ àti oríṣiríṣi àwọn ìjà bẹ́ẹ̀ kọ́ wa síríṣì fún ọmọ Ọlọ́run kankan láti jẹ́ pé ká borí rẹ̀ ara ní Olúwa bó bá ń tọ́ wa sáwọn kan kéékèèké tó dàbẹ̀ tí ìwé wa fáǹfààní wa ni ohun ìjà sí ni gbogbo ìtọ́ni rẹ̀ tí a bá tún lè kábílì tí a tún lè wọnú ìwé mímọ́ oríṣiríṣi ohun ìjà ló tó wà ń bẹ̀ fún wa tá a lè lò láti borí ogun tó lè dojúkọ wa nínú iṣẹ́ yìí àti déjọba Ọlọ́run ògbọ́n kò fara láyé wa lórúkọ Jésù Kristu wa ẹ̀yin tẹ́ tógun ti borí Ọlọ́run gbà yín ẹ̀yin tẹ́ ogun ti borí ogun sùn ní borí yín lórúkọ Jésù Kristu wa àmín.